onídúró mi ẹ ṣé. Adéọlá ló sọ bẹ́ẹ̀ onídúró. Adéọlá Olúgbẹ̀sán yẹn lórí tèmi tó máa dé ènìyàn ló dúró ní àsìmọ̀. Kọ́ńbẹ̀ gígì wọ́n ti jápa. Today is a birthday, Mrs. Adéọlá Olúgbẹ̀sán, aya èèyàn mi, aya èèyàn tèmi gangan. Joshua Oke, the CEO of Josh Piano Production Studio, tó wà ní Canada. Ìpè ló ń sọ̀rọ̀ mo rí ní, kò sẹ́ni tó pè mí. Mo rí pé ní birthday yìí ni mo ṣe ń kí yín. Ẹ gbọ́ mi sà lọ́jọ́ kìíní àná tí Olúwa pè mí. Wọ́n pè mí bọ̀ mo miss call yẹn. Mo pè padà wọn ò gbé mọ́. So daddy wá pè mí, mo lo èkó daddy mo fi sọ̀rọ̀. Ìgbà ọdún kan ni. Long life and prosperity. Délé ọmọ tó ń dààmú ìpè daddy. Mo kí n kú oríire. Ẹ jọ̀ọ́ ọjọ́ kọjọ́ tẹ́ bá ń bọ̀ Nàìjíríà. Ẹ jọ̀ọ́ blọọkì tí wọ́n bí ẹ bá ń kó snowball àárín kan mú gàrí.